lórí fọ́nrán tíyàwó Akeredolu fi síta, àwọn ẹbí Ademosun kọ̀wé sọ́gá ọlọ́pàá làbújá. Àwọn ìdílé ẹlẹ́mọ Adédípẹ̀ tó jẹ́ mọ̀lẹ́bí Olúbùnmi Ademosun, ẹni tíyàwó gómìnà ìpínlẹ̀ Ondo Betty Akeredolu pariwo ẹ̀ síta lọ́jọ́ ajé Monday ọjọ́ 16 oṣù kìíní yìí pé kó dẹ̀yìn lẹ́yìn ọkọ òun. Wọ́n ti kọ̀wé sí ọ̀gá ọlọ́pàá pátápátá lórílẹ̀‐èdè yìí Usman Alkali Baba àtàwọn ọlọ́pàá inú láti béèrè fún ààbò tó péye lórí ọmọ wọn. Nínú lẹ́tà ọ̀hún tí alàgbà Adédípẹ̀ Ọlájídé tó jẹ́ olórí ẹbí ẹlẹ́mọ nílùú Àkúrẹ́ fọwọ́ sí, àwọn mọ̀lẹ́bí Ademosun ní kò yẹ káwọn ẹ̀ṣọ́ aláàbò Nàìjíríà fi ọwọ́ yẹpẹrẹ mú àwọn ọ̀rọ̀ ìdúnkookò mọ́ni tó jáde látẹnu arábìnrin Akeredolu látinú fọ́nrán tí wọ́n fi síta náà. Wọ́n ní kò sí àní-àní pé lóòótọ́ ni fọ́nrán náà wá láti ọ̀dọ̀ aya gómìnà ìpínlẹ̀ Ondo, nítorí obìnrin tí wọ́n ń pè ní màmá fowóso náà fúnra ẹ̀ kò fìgbà kankan sẹ́ lórí ẹ̀ pé òun kọ́ lòun sọ̀rọ̀ ọ̀hún láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn tó ti ń jà ròyìn lórí ẹ̀rọ ayélujára. Àwọn ẹbí ẹlẹ́mọ ní ó tó àkókò tó yẹ káwọn ẹ̀ṣọ́ aláàbò tètè pe Betty Anyanwu aya Akeredolu sí àkíyèsí kí wọ́n sì kìlọ̀ fún un kó yéé ṣe gìràgìrà mọ́ ọmọ àwọn, èèyàn abilékọ Olúbùnmi Ademosun nílùú abínibí rẹ̀. Wọ́n lóhun táwọn fẹ́ kó di mímọ̀ fún gbogbo àwọn ọmọ Nàìjíríà ni pé Betty làwọn yóò fojú sí lára o bí ohun aburú kan bá lọ ṣèṣì ṣẹlẹ̀ sí Ademosun tàbí àwọn nǹkan ọ̀ní ẹ̀. Ẹbí ẹlẹ́mọ ní àwọn káàánú púpọ̀ pẹ̀lú gómìnà Akeredolu látàrí ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n ní àwọn nímọ̀ lára ohun tó ṣeé ṣe kí àkẹ́tì gẹ́gẹ́ bí ìnagijẹ tí wọ́n máa ń pè é máa là kọjá, nítorí kì í ṣe àsìkò yìí tó ń làkàkà láti tọ́jú ara ẹ̀ ló yẹ kí obìnrin tó ń pè níyàwó rẹ̀ tún máa kó wàhálà míì bá. Wọ́n gbàdúrà sí Ọlọ́run pé kó tètè mú arákùnrin lára dá kó lè láǹfààní láti parí sáà ìṣèjọba rẹ̀ láyọ̀ àtàlàáfíà. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá lóníròyìn yín.